ẹ gbọ́ kí ni ìdí tí bàbá Mohbad fi gbé African TV lọ ilé ẹjọ́ tí ẹ bá gbàgbé ẹ rí pé ọ̀rọ̀ African TV kan jẹyọ ńgbà kan lọ́rọ̀ yẹn tẹ̀ dọ́dọ̀ bọ̀dá wa Ọdúnjọmí Hamzat lórí pé African TV ní kí bàbá Mohbad kí ọwọ́ bọ àwọn ìwé kan tí bàbá Mohbad ò dẹ̀ mọ̀ ńgbà yẹn wípé ọmọ ní percentage nínú reality Mohbad pé tó ń bá ti bá wọn gbà jáde tí Ọdúnjọmí fún wa ń bèèrè lọ́wọ́ African TV pé ṣé ẹ fẹ́ bá bàbá Mohbad pín ogún ọmọ ẹ̀ ni àbí ẹ fẹ́ bá wa wá justice fún Mohbad nígbà yẹn so but àwọn agreement kan wà tí bàbá Mohbad ti ṣe pẹ̀lú máa yẹn tó pé ó ti wà legal tó ní legal backing so tó pé máa yẹn máa fi dún kòkò mọ́ bàbá Mohbad so now nígbà tí Mohbad pé ọdún kan ní oṣù yìí African TV wá ní àwọn fẹ́ celebrate ẹ̀ ọdún kan tí Mohbad kú bàbá Mohbad wá ní ọmọ tóun ò tí ì sin tó sì wà nílé ìgbókùsí tá àti mọ ikú tó pa báwo lẹ sì náà fẹ́ ṣe ayẹyẹ ọdún kan tó kú báwo ni wọ́n máa ń ṣerú ẹ̀ ẹ̀yẹn sì wà ní ilé ìgbókùsí wọn ti sìn ẹni fẹ́ ṣe ayẹyẹ ọdún kan tó kú tá a dẹ̀ sí ń pè fún ìdájọ́ òdodo lórí ikú tó pa pé òun pọ̀ sí bàbá Mohbad jáde wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe ayẹyẹ fún ọmọ wípé àwọn ń ṣe ayẹyẹ ìrántí ẹ̀ torí òun ò tí ì sìn ó dẹ̀ sọ ó pariwo ẹ̀ tó ń tẹnu ẹ̀ African TV bó ṣe lọ sí ayẹyẹ ni ẹ wo billboard tó ṣe léyìí ó tún ṣe album fún gan ló tribute to Mohbad ó ṣe ayẹyẹ yẹn ó fà á gan kì í ṣe Nàìjíríà ló ti ṣe lókè òkun bí tó wà àti ní Amẹ́ríkà ló ti ṣe tó fà á gan so pàmò ìwà wò pé sẹ́ni bọ́dì wà tó lè fẹ́ràn ọmọ ju òun lọ ni òun ní òun fẹ́ nǹkan kan o kì í ṣe bí òun o kì í ṣe ara òun o wá ń dá nǹkan yẹn ṣe lẹ́yìn o definitely òun fẹ́ ọmọ ń pa owó nìyẹn so ń yọ òun ni tó ń pè fún ìdájọ́ òdodo ni àbí ó ń yọ òun because òun ti sọ wípé báwo ni and which is true ẹ jẹ́ ká jọ gbé làákàyèká lórí ọ̀rọ̀ yìí báwo lọmọ kékeré yẹn ṣe máa kú ọmọ 26 years lẹ́bi 36 26 years tí a ti mọ irú ikú tó pa ó sì wà nílé ìgbókùsí wọn ti sìn ẹnìkan wá ní òun ṣayẹyẹ ìrántí ẹ̀ torí pé ìwọ fẹ́ fi kówó jọ sóun lè gbàdúrà kí wọ́n ẹ̀ ṣẹlẹ̀ sóun bàbá ọmọ yẹn tẹ̀ wá jáde pé òun ò fẹ́ nǹkan ẹjọ́ kí ló máa ń ṣàwòrán jẹ́ pé àtúnkání ọmọ gọ́vnà só lè ṣe bẹ́ẹ̀ kí gọ́vnà tó jẹ́ bàbá ọmọ yẹn jáde pé òun ò ṣe nǹkan ṣé wọ́n bí dáa kó ṣe bẹ́ẹ̀ káni ọmọ mínísítà ni só lè ṣe bẹ́ẹ̀ kí bàbá yẹn jáde pé òun ò fẹ́ nǹkan báyìí kó wá lọ ṣe ṣé kí pé bàbá yìí ìbọn náà ṣe da ìdáwàlú pẹ̀lú máa tẹ̀ gàràgàrà so nǹkan tó fà tí àwa kan tá a wà ní sáìdì bàbá tàbí fọwọ́ sí ni pé bí bàbá ṣe ìpìlẹ́jọ́ yẹn ó da àárẹ̀ àtẹ̀lé padà balẹ̀ so ẹ má jà blame bàbá ẹ má jà blame bàbá ẹ jọ ẹ má jà blame bàbá ẹni ká fi nǹkan kan dán ara wa wò ká tó fi dá ọmọ ẹranko lóró ni kò sẹ́ni tó lè gbàrú ẹ̀ bàbá yìí ti sọ̀rọ̀ because nǹkan yìí ọlọ́run kan dá bàbá yẹn dá ni nǹkan yìí ó tó kẹ́lòmí pé bàbá mi má lè jáde mọ́ ó tó pé bàbá mi má lè jáde mọ́ kọ́mọ ẹ̀sìn wà nílé gbókùsí wọn tí ì sìn ẹ̀wọ̀n wá ní ọ̀sẹ̀ ọdún ayẹyẹ ọdún kan ìrántí ẹ̀ kódà àwọn bàdá yọ̀mí tó jáde gan wọ́n jáde láti fẹ̀ ẹ̀hónú hàn ni kì í ṣe pé wọ́n jáde láti ṣe ayẹyẹ wọ́n jáde láti fẹ̀ ẹ̀hónú hàn ni wọ́n dẹ̀ dó síwájú kóòtù lọ́jọ́ yẹn ni so ibi tọrọ dé dúró ní orí ọ̀rọ̀ African TV ni Adomade lórúkọ mi ẹ bá mi share fídíò ẹ má dẹ̀ gbàgbé láti subscribe YouTube channel mi Adomade TV ire ó dàbọ̀.